lẹ́yìn tí Sheikh Alimi tó ń tan sábẹ́ ti ṣekú pàfọ̀njá tí wọ́n sì gbádùn Ìlọrin kúrò lọ́wọ́ ilẹ̀ Yorùbá làwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bá pé bíríkótó bíríkòtò lábẹ́dárí ẹni tí í ṣe baálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ títúnṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá nígbà náà Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyèjẹ láti gbàlú Ìlọrin padà àmọ́ ní kété tí Alimi àtàwọn sábẹ́ ti gbàṣàkóso ìlú Ìlọrin ni wọ́n ti pín oyè balógun ìlú Ìlọrin sọ́nà mẹ́ta láti lè fi tu àwọn ẹ̀yà tó wà ní ìlú Ìlọrin nínú àti kí gbogbo ẹ̀yà náà lè jólóòtọ́ sí Alimi ni wọ́n bá pín oyè balógun ìlú Ìlọrin sọ́nà mẹ́ta tí í ṣe balógun Haúsá balógun Fúlàní tòun ti balógun Yorùbá ní ìṣàkóso Alimi bá gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ ó fìdí múlẹ̀ kò pẹ́ kò jìnnà ní Tóyèjẹ tí í ṣe baálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ tòun ti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá bá gbógun dìde láti gbàlú Ìlọrin kúrò lọ́wọ́ Alimi ogun yìí ni wọ́n ń pè lógun ògèlè ká mọ́ fọ̀rọ̀ gùn Tóyèjẹ pàdánù ogun yẹn sọ́wọ́ wọn balógun ìlú Ìlọrin mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n dúró tìkanra lábẹ́dárí Abdulsalami tòun tàbúrò ẹ̀ Ṣítà ní àdánù ogun yìí bá sàn Fúlàní Ìlọrin di kò ṣeé mú fún ọmọ ogun ilẹ̀ Yorùbá àwọn àgbà lókù níbọn ń ró àti pé tí ẹṣin bá dá ní ìṣe làátún gùn ní Tóyèjẹ bá tún ṣètò àwọn ọmọ ogun míì pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Mọ́njí àti ìṣe ọba Rókàbà àmọ́ ṣe ni láàánú pé Adégún tí ń ṣe Oníkòyí ìgbà náà kọ̀ láti ṣe àtìlẹyìn fún ọmọ ìyá ẹ̀ tí ń ṣe Tóyèjẹ kàkà bẹ́ẹ̀ ìṣe ló ṣagbátẹrù fún Alimi láti gbógun tàn ọmọ ogun ilẹ̀ Yorùbá báwọn ọmọ ogun ìlú Ìlọrin ṣe ṣàmúlò àǹfààní àìfìmọ̀ṣọ̀kan wọn ọ̀gágun ilẹ̀ Yorùbá rèé tí wọ́n gbé àwọn ohun ìjagun olóró wá sí ojúgun tí wọ́n sì tún rí àtìlẹyìn tó gbọngbọ́n gbà látọ̀dọ̀ kàlífà tìlú Sókótó ni wọ́n bá ṣàn ọmọ ogun ilẹ̀ Yorùbá bọ́ṣẹ́ ṣe ń ṣojú tí wọ́n borí ogun náà lẹ́ẹ̀kejì ogun eléyìí ni wọ́n ń pè lógun mùgbàmùgbà kò pẹ́ kó jìnnà làwọn ọmọ ogun ìlú Ìlọrin bẹ̀rẹ̀ sí ní ṣèkọlù sọ́wọ́n ìlú kéréje tí ń bẹ nílẹ̀ Yorùbá bíi Ìrẹsà tí wọ́n ń ṣèkọlù sí ìlú Ọ̀yọ́ lemọ́lemọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí ń bẹ lẹ́kùn ọ̀tún àtẹkùn òsì ni wọ́n jẹrun tí wọ́n sọ dèrú ẹni tí ń ṣaláàfin ìgbà náà rò lọ rò bọ̀ ó lọ́nà kan ṣoṣo tó wà láti lè borí ọmọ ogun ìlú Ìlọrin ni kí ìbáṣepọ̀ tó gbọngbọ́n wà láàrin gbogbo ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá àtàwọn alámùlétí wọn ló bá fọmọ ẹ̀dọ́ rẹ̀ fólóyè Láńlókè tí ń ṣògodò tilẹ̀ nú pé pẹ̀lú ìrètí pé ó máa mú kí ìlú Ọ̀yọ́ tòun tògòdó pa àwọn ọmọ ogun pọ̀ láti lè kọlù ìlú Ìlọrin àmọ́ ìyàlẹ́nu ńlá ló jẹ́ nígbà tó lóyè Láńlókè lọ pàdé àpòpọ̀ pẹ̀lú ọmọ ogun ìlú Ìlọrin láti lè kọlù ilẹ̀ Yorùbá ìwọ ọ̀dàlẹ̀ irú Aláàfin Àmọ̀dọ̀ lójú tó sì fi ìbínú padà sọ́yọ́ láti lọ ṣe kíni ẹ̀já pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà kan rí once upon a time Ìgbàyílọlá lórúkọ tèmi.